ọ̀gọ̀rọ̀ ẹyẹ níbẹ̀ nígbó èyí tó dára bí ọ̀kín ṣọ̀wọ́ onírúurú ejò ló wà láyé bí èyí tó rẹwà bí nìní ó sí àìníye lobìnrin tó rẹwà láyé pèrègèdè lolúwa kẹ́mi táwọn yọ òní lọ́dún rẹ̀ ò wá ṣe yìí wá ṣàmọ́dún wá ṣọ̀pọ̀lọpọ̀ inú orere gbogbo. alámọ̀kẹ́ mo tún dé o èmi lọ́mọ amúrùn mẹ́fà yẹn bọ́ gbẹ̀dọ́ ẹ̀sàgbérí kége èjì mú kúkú rodò èyí nílá erírìn édébòrò dẹ̀ṣẹ̀ mo tún dé olùkáyọ̀dé iná rán mi wá bí o ọmọ adára lẹ́wà ìlọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní alámọ̀kẹ́ òní ọjọ́ ìkarùndínlógún oṣù karùn-ún ọdún ilé ìdùwárọ̀ olólùfẹ́ tèmi wá sínú ayé dẹ́kun báǹkì yìí kórìíra owó ó ní ìdùnnú mi ni olúwa akẹ́mi ń ṣe láyé ń bí o ó ní òun ni òdòdó ẹlẹ́rìn dòdò tí kò dòre mi dòdò mi rè lọ́kàn àyà mi olúwa akẹ́mi aya olúkáyọ̀dé wọ̀ ni mò ń ké sí o ilé ìlọba wà àkọwọ́dé ẹ̀yìnkùlé ìlọba wà àkọwọ́ ọ̀dẹ̀ yàrá ìlọba wà àkọwọ́ kọ́kọ́ ilé torí ire ni mo fi ń pèrè ire ọkọ rẹ lọ́rọ̀ mi wá bí adé orí rẹ lónìí kì í ọbí ológun ẹrú o olúkáyọ̀dé lónìí kì í ọbí oníwọ̀fà ọgbọ̀n olówó orí rẹ lónìí kì í ọbí ológun kẹ́kẹ́ ó ní kì í ọbí ọlọ́gbọ̀n abájá mo ní èmi mọ́lẹ̀ àwọn bàbá rẹ ìdó èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ olókè ọjà àsùntákọ́gún mọ́ lóògùn ọdún o òkè ọjà lulẹ̀ oṣù ọmọ ẹ̀rọ akẹ́kọ̀ọ́ yún bẹ́ẹ̀ oríkù oṣù mọ́ bá a tàtàrà ọmọ ìdó ọ̀gọ̀gọ̀ mọ́dù amágbàdo èkúrú rẹ́ṣí òkò onímọ̀lá níṣẹ́ ìlà kan lójúdóṣò àgbàdo là ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òrùrù ẹdún ajẹ́ arèrè ajẹ́ èyí bá sì kú lọ́mọ olóore ajẹ́ ọmọ àjísùnwọ̀n ajírẹ̀mí ajífọ́ ọjọ́ gbogbo dára bí ègbín ọmọ alágbàlá àdéwúre òṣàjẹ́ ń dàbí onílẹ̀ yìí o bẹ́ẹ̀ bá dàbí onílẹ̀ yìí ńkọ́ ẹ ò ní lè ṣe bí onílẹ̀ yìí rárá ó tún nílé ọkọ rẹ àìsẹ̀gbẹ́ èkìtì níṣẹ́lẹ̀ olówó orí rẹ ọmọ káwọ́ kábíyèsí o ọmọ òdúdú àsọdẹdẹ ẹ̀rọ ọmọ ọjọ́ gbogbo bí òrò bí ọdún ọmọ àríyá pìdánù ọ̀rá rẹ̀ ọmọ olókè mọ́là àti dúró àkún òkè mọ́là kan sunkún ọmọ yún kàn gbà kí ṣi rẹ́ṣẹ́rẹ́ṣẹ́ bọ́bẹ̀ ọmọ aláìrẹ́ lílá ọ̀nà àgùdà ọ̀ní ìsásíkò òjò pa ọ̀ní ìsásí ọ̀rànjì lọ́rùn ẹ̀ẹ́rà gbòdògì iná méjì ní àjẹ ìmọ̀ra ẹ̀ẹ́rà gbòdògì níṣú bí èjì kí mọ́rọ̀ náà mọ́là ọmọ àpárá alẹ́ ẹ̀pẹ̀pẹ̀ ọmọ àjàpákí àrìrà ọmọ gánagánà rẹ̀ èkìtì ọ̀nì ṣíṣe ọmọ olókè mọ́là àti dúnú àkún òkè mọ́là kan sunkún ọmọ yún kàn gbà kí ṣi rẹ́ṣẹ́rẹ́ṣẹ́ bọ́bẹ̀ ẹ̀ẹ́jọ́ mú méjì ìbọ̀kọ ìjáríkì lọ́tún òrìṣà ìfọlọ́sì ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òrùrù ọmọ àrìmọ̀nàgbẹ sínú àgbàdo ọmọ àrìmọ̀ mímọ̀ ṣe hà oyè àṣàbí ìlú eléyìí ṣàràgàdà òyìyà oyè níṣí ní ẹrù lógún ọjà ògbèrè mú ṣe bó òwú ẹ kẹsẹ ni ó sùn sílẹ̀ ọmọríjọ ìyàwó oyè nírìn orin òórùn rẹ̀ sunkún àbá rẹ̀ ṣọ́ kùdùrú kọ̀wé alárin ìgbọràn ó kìdí aláṣejù bọmi gbígbóná ọjọ́ làgùnbọ̀ ní ìgbọ́n ó gbòyí kanú àkárí ibiribi ọmọ àjàpákí àrìrà àbá rẹ̀ mú gègé jábí àrìrà ọmọ ọgbọ́n inú jábí àṣẹ ọmọ agbúdẹ ìlọ̀lọ̀ lérí ọmọdé ṣẹ̀gbẹ́ urukú bọ́kọ ọmọ ọlọ́dọ̀ àrògùn rọ̀bẹ ọmọ amọ́lẹ́sẹ̀ bí òyìnbó ọmọ òṣùpálẹ̀ ẹ̀mí kò gún ẹni ọwọ́ rẹ̀ bá tó ẹ̀jẹ̀ kó tù ú ṣe ọmọ òkí nìkan dání nǹkan sí kílẹ̀ nìkan lè ṣe òkè mọ́là lulẹ̀ oṣù ọmọ ẹ̀rọ ẹ̀yún bẹ̀ torí kú oṣù mọ́ bá a tàtàrà ọmọ olúmọ́là kẹ́kíkú sọ́yún bí ìlú ọmọ olúmọ́là kẹ́kíkú sọ́yún bí àdàbà ní kò ó sí ogun bẹ̀rẹ̀kẹ̀ níṣẹ́ lóko gbẹrù ọ̀nà mọ́là èkó wáṣẹ nínú ọ̀nìkọ̀ ọ̀yà ìyági oko ṣe ìyá olúwa dùn mí nínú oníkọ̀ gbọ́ bí olúgbogbo sí gbọ́ ìyá olúwa dẹ́mi lúyì ìyá olúwa dára sí mi kọ́ gbọ́ bí olúgbogbo sí gbò kọ́ gbọ́ bí àgbàkan nílẹ̀ fẹ́ lọ́jọ́ sí tó
fọmọ owú ṣòǹde ọrùn owó ọ̀hún yọ títí owú dọ̀gìnì kò wá sí bó ti pẹ́ láyé tó ọmọ ni mo sàré ọmọ lórúkọ Jésù Kristi ọba Olúwa kẹ́mi mọ́ gbọ́ bí mo ti ń wí o aya Olúkáyọ̀dé mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi ọwọ́ kì í kájọ ṣe láyé mi ọwọ́ ayé òní ká olórúkọ Ọlọ́run ọba dídùn là ń bálẹ̀ olóyin ìkorò kò máa níwọ̀nú ọ̀rọ̀ rẹ ààyè rẹ nílé Olúkáyọ̀dé oníṣòfò lágbára Ọlọ́run ọba Olúwa kẹ́mi aya Olúkáyọ̀dé o ọ̀rọ̀ bí ọ̀pẹ kò mọ̀ ní kẹsẹ̀ lọ́ọ̀dẹ rẹ lórúkọ Jésù Kristi ọba.